Agaje kwa maja bige amaye sari pe o baba. Agaje kwa maja be sari pe amaye pe bo bera diye o de no bioma amaiwe o inana we iwina. Agaje kwa maja bige amaye sari pe o brother. Agaje kwa maja sari pe amaye o bera diye o de no bioma amaiwe o inana we iwina. Agaje kwa maja bige amaye sari pe agaje kwa maja bige amaye sari pe ayede pe bo bera diye o de no bioma. Agaje kwa madabira amaye sari pe agaje kwa madabire amaye sari pe ayere pe bo be la bije o e na bia amaiwe inana we iwina. Agaje kwa madabire amaye sari pe o brother. Agaje kwa madabire sari pe amaye pe o bera diye o de no bioma amaiwe o inana we iwina. You know, you don't see one. You must have one. When I went to Rubia, you don't know what way. One of the vessel. Here I mean, when I went there, you only at my body. What's happened to my way when I go on video? Agaje kwa madabije amaye sari pe o commissioner. Agaje kwa madabije sari pe amaye pe bo bera diye o de no bioma amaiwe o inana we iwina. Agaje kwa madia iye ge sari pe o oma. Agaje kwa madia sari pe amaye pe bo bera diye o de no bioma amaiwe o inana we iwina. Waya wa wese benu waya lukena o saga sa wese o ake wala tanera be commissioner wedo atenu me baba o saga sa wese o ake wala tanera be atenu me o saga sa wese o saga sa wese o. Commissioner Wedo, Akuta Brigade, Success Money, Eradoge, Francis Toria Ije, Eradoge, Amuja Gwejo, Agajo kwa Madia, Ije Geta, Ogeke nothing. Agajo kwa Madia, Geta Ripe, Ije Gwejo Bera Diye o, Gwejo Bioma, Amaiwe o, Inana we iwina. Biggie, now Biggie one of football. After we don't let him. One day when you're the way of her, one day we don't have the glory bar. Biggie,
púpọ̀ kọmíṣánná wẹ̀tó ìràmùdí àgbọ̀yé bàbá wáyáwá wẹ́sẹ̀ bígì wọn náà púpọ̀ bígì ara yóò bọ́ ọmọdé ìrànlọ́gẹ̀ president success club commissioner wẹ̀dó ọmọ ẹtí pẹ̀lú sẹ̀ni yẹn ibẹ̀ tó tù náà ìrọ̀ ìrìnàkùnrin àárọ̀ bígì wọn náà púpọ̀ ọmọ mi ń gé tàrí èpè qualify ladies mama mi ń gé tàrí èpè break it down ìjọ tó wà qualified upper musicians association àwẹ̀ wà bọ́lá ẹ̀sẹ̀ kàmẹ́kà freedom ẹ̀jẹ̀ lórí ẹ̀dọ́ sàṣẹ́mà ọ̀fù wàyàgbé wà wẹ́sẹ̀ o. àgàjọ́ bu ọmọdé Ogasayi Orwame Adasa ọ̀pù ẹ̀gbẹ́ wàmọ́ mi ẹ̀gẹ́ tàrí ẹ̀gbẹ́ ìjẹ́ ẹ̀gẹ́ tàrí ẹ̀gbẹ́ o. Ara yóò pọ̀ mọ́tà ìyẹ́gẹ́ tàrí ẹ̀gbẹ́. Ara yóò pọ̀ mọ́tà ìyẹ́gẹ́ tàrí ẹ̀gbẹ́. O kàtún lórí wà fún iná bẹ́ẹ̀ ni kí ẹ̀yà kan mẹ́wẹ́ pétrọ̀ mẹ́. Kàtún lórí wà fún kọmíṣánná wẹ̀dó. Wàgé pétrọ̀ mẹ́ kọmíṣánná wẹ̀ ní ìjọba ọ̀wẹ́ o. Láti pétrọ̀. O kàtún lórí wà fún òwúwọ́ máa ní ìjọba. Aláyé mẹ́lẹ́ra mẹ́ kọmíṣánná wẹ̀dó. Ìjẹ́ o kàtún lórí wà fún òwúrọ̀ àjẹrè pèrè o. Aláyé mẹ́lẹ́ra. Now the governor of Uwo community, Obiajowe. On the era of the breaking record, the music industry, who was there and okay. On a very yakuri, he offer in person. He is a kuwo. And then he been out there today, I tell you, speaker. Who come to me, the Korokia, because of his ọ̀gá lọ́gọ́ o. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Who gave your pretty kind of yakuri, ìṣẹ̀bí yọpa ọ̀gá lọ́gọ́ o. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Ọláyé mẹ́lẹ́ra mẹ́ kọ̀míṣánná wẹ̀dó bàbá. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Bring it down. Ugbe ẹ̀gẹ̀sọ̀ nẹ́jẹ̀rìọ̀, anágbọ́gẹ̀ bàbá hòtẹ́. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Èèmọ̀ nígbọ́gẹ̀ hòtẹ́ gọ́gọ́ ní igé bàbá yẹ fún yọ tíátíá. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Èèmọ̀ bàbá wẹ̀gẹ̀ ló má gbẹ́gbẹ́ ló mú kẹtàpílà, aláyàgbọ́ ọgbọ́ ẹni à. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Agbọ́dọ̀ bá kọ àgáyé bọ́wé. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Bíbí bá ti nira mẹ́ bàbá, wọ́n máa ní gámíàmíà. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Láti MD CEO bíbí bàtò sẹ́, ìrànlọ́jẹ̀. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Àwọn abẹ́rù rẹ̀ náà fún apáyé, àtẹ̀sẹ̀, ìbátan. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. The biggest hotel wọ́n bọ́ sápọ̀ bá is loading, bíbí bàtì náà o. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Percussion. Bíbí bàtì, commissioner wẹ̀dó bàbá. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Ẹ̀sìnú mẹ́ bàbá, ó sàárà sẹ́wẹ̀sẹ̀ o. Àgàyọ́gbọ́ màdìá ìyẹ́lẹ̀ sáré pé. Láti Akuna Matata register
Registered MC BB Baito. Akuna matata, akuna matata. A magic man weto. Magic man ni nera me baba guwa mani gamia mia. Utama me ugugu me robe tene o. Waya wa wese o, na kwa tesi ko kewe waya rosa nyata wese o. Wa wese o. Magic man ni nera me baba guwa mani gamia mia. Tari ekpe o, tari ekpe o. Obi o kwena se, commissioner wedo. Obi o komi ye kori omo, uwa mani gamia mia. Biggest hotel papa is loading. I want it so. Ate se problem, e baba boy yo. On the Bote Hotel, baba boy, bibi ba. Tariekpe o. Thank you. Atanononya, e baba ju wa mamene. Amadoge, amose natanononya. Atanononya, e baba ju wa mamene. Amadoge, amose natanononya. Atanononya, e baba ju wa mamene. Amadoge, amose natanononya. Atanononya. Owese awira me doki ekwenigere. Daddy Okatu Petro for the father family teacher. But the donera me uwa mani gamia mia. Emu onera uwa mani gamia mia. Akagbanyi nera wa mani gamia mia. Ibo banera me ikuma. Isi bandera me baba, wa se bebe me o. Odia do bandera me, iwu waru se bebe me o. Break it down. That's the Otuma of Utasi community. Baba, ege we fure bo bia. Igba manegi mo wa be Utasi. Uwe we to hiwe iwi ebo wa. Uga to nema. Una vega mountain ni mama, kamo ba kamo we. Una gata ni ya. Isi bondera me, commissioner awe ni wuwedo. Ede Sunday no gbera na eye igatera me. Chairman of God, woman ni gamia. Oruwa me wode atakoyi, awe ni wuwedo. Benu waya ya ni kena. Osala Sawese. Oh, CEO Amala Wasile. Bobia donera me, yake yakome we. Nuna mana waboka, numana ge mobi okwe. Honorable Osasa commissioner aweni wuwedo. Waya wa wase. Atanononya. Awase natanononya. Wamadoge, awase natanononya. Iju wa ene, awase natanononya. Wamadoge, awase natanononya.
me o superstar. Amadore, Amose, Natano, Noya. Honorable Osase, woman in Ghana. Amadore, take it, y'all. The commissioner, take it on, Osage Mama was no commissioner. Obia Wokana will be not sorry. I was saying, not I don't know Yana. If we know Osadu Jasina. Ọ̀sẹ̀ náà wá sẹ̀rẹ̀ kókó sáájì má kó pépé. Ọmọ náà wá sùwé kókó sáájì wá kó pépé. Ọmọ náà wá sùwá kókó sáájì wá kó pépé. Atadunu nyàdó. Atadunu nyàdó. Commissioner, we want to go here. Don't let me go away. I be when I need to tell where I open the way now. Baby, I get here now. Oh, stick it out. Oh, I want to tell you we be out open the way now. Baby, I get here now. Oh, when no be up there, are you partying? Oh, when no be up there, are you partying? I saw you know now. I see you know now. I will love you. Oh, when no be up there, who will say, oh, come here? Who will say, oh, come here? Okay. I want to parusa now. And then they don't hear you with me. I want to sarupa now, Pedro. And then they don't hear with me. I want to sarupa now. And then they don't hear with me. Boy, Pedro. Pedro. Sarupa now. Oh, Sarupa, you were born a commissioner. And then they don't hear with me. The devil may try. Oh, man, Sarupa now. They not go succeed. And then they don't hear with me. Okay, today, oh, Sarupa, you were born a Sarupa now. Why is that it with me? And then they don't hear with me. Oh, Sarupa, winning. Of your red winning. Oh, Sarupa now. It just of your red winning. And then they don't hear with me. Pedro, who I say of your red winning. Oh, man, Sarupa now. Commissioner of your red winning. And then they don't hear with me. And here they walk on it. Oh, man, Sarupa now. And then they don't hear with me. And then they don't hear with me. Oh, man, Sarupa now. And then they don't hear with me. I want to say, MC.
Our Wednesday. Thank you very much. Thank you very much. MC. Iradoke. Ọ̀pọ̀ ẹgbẹ́ commissioner Wedo. Ojú mi kọ́ ọ̀pọ̀ ẹ̀. Ọ̀pọ̀ ẹ̀ náà. Ẹ̀rẹ̀ yíká bọ́rọ̀. Agagbe náà ti eré o. Ọlọ́run àti òsàrọ̀ mẹ́nu bí ó bá sùn yìí. Ọlọ́run àti òsàsùn mẹ́nu bí ó wà kó. Ọlọ́run àti èjú ní mẹ́nu bí ẹ̀kọ́ mọ̀tíọ̀n wà wẹ́sẹ̀ gbègbè rẹ̀. Ìnà àbàdàsẹ́ ìyá sì wọ́n. Nana mi ẹ̀wẹ̀ ẹ̀dẹ́ gígbé náà fún adẹ́lì instrument. Agagbe náà ti eré o. Ọlọ́run àti òsàrọ̀ mẹ́nu bí ó bá sùn yìí. Ọlọ́run àti òsàsùn mẹ́nu bí ó wà kó. Ọlọ́run àti èjú ní mẹ́nu bí ẹ̀kọ́ mọ̀tíọ̀n wà wẹ́sẹ̀ gbègbè rẹ̀. MC Likido. Agagbe náà ti eré o. Ọlọ́run àti òsàrọ̀ mẹ́nu bí ó bá sùn yìí. Ọmọ. Ọlọ́run àti òsàsùn mẹ́nu bí ó wà kó. Ọlọ́run àti èjú ní mẹ́nu bí ẹ̀kọ́ mọ̀tíọ̀n wà wẹ́sẹ̀ gbègbè rẹ̀. Wàrà sebe gbẹmẹ gabi yọma n'ọma kumẹte. Igunwa wẹ sebe gbẹmẹ oye taliya na wa. Wàwẹ sebe gbẹmẹ gabi yọma n'ọma kumẹte o. Ekisi mẹ lóbi ògbẹ náà sẹ. Ní kásánù ẹ dànù ekisi mẹ lóbi ògbẹ náà sẹ o. Omi ukori ekori ọmọ. Wàwẹ sebe gbẹmẹ dẹbi yóò bọ nù wẹ̀yẹ mẹ. Àbí ọmọ mẹ́wàá yá mi. Ìwúwarú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́ o. Ìwúwarú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́ bàbá àgùnwàrú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́. Ètò ní ọmọ ẹgẹ náà ṣe mẹ́. Àgbọ̀mọdé ọkàn mísọ́nà wé ní ìwúwẹ̀dọ̀. Àbí ọmọ mẹ́wàá yá mi. Ìwúwarú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́ o. Ìwúwarú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́ bàbá àgùnwàrú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́. Ẹsìn pọ̀kú. Oye tàlíyọ́ náà wọ̀n. Kọ̀mísọ́nà Wedo. Agagbe náà ti eré o. Ọlọ́run àti òsàrọ̀ mẹ́nu bí ó bá sùn yìí. Yéèsì. Ọlọ́run àti òsàsùn mẹ́nu bí ó wà kó. Ọ̀nàdìbò Sálì. Ọlọ́run àti èjú ní mẹ́nu bí ẹ̀kọ́ mọ̀tíọ̀n wà wẹ́sẹ̀ gbègbè rẹ̀. Ìwúwarú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́. Ìwúwarú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́ gábí ọmọ náà máa kún mẹ́lẹ̀. Ekisi lóbi ògbẹ̀ náà sẹ́. Ní kásánù ẹ̀dá lẹ́kìsì mẹ́ lóbi ògbẹ̀ náà sẹ́ o. Every man lóbi abáyẹ̀dọ̀. Free money lóbi abáyẹ̀dọ̀. Òsàsù àwọn ènìyàn tó ọ̀wẹ́. Ìpè trọ́mẹ́. Ìwúwarú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́ o. Ìwúwarú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́ bàbá àgùnwàrú ẹsẹ̀ mẹ́gbẹ̀mẹ́. Amadi Menderame, Commissioner Wemi Wedo. I can know. Agagbe náà ti eré o. Ọlọ́run àti òsàrọ̀ mẹ́nu bí ó bá sùn yìí. Òkè ọ̀pá lọ yìí. Ọlọ́run àti òsàsùn mẹ́nu bí ó wà kó. Ọlọ́run àti èjú ní mẹ́nu bí ẹ̀kọ́ mọ̀tíọ̀n wà wẹ́sẹ̀ gbègbè rẹ̀. Alága gẹ̀gẹ́ náà bọ́rọ̀ ọ̀sẹ̀ bí ọmọ ọmọdé ó tún kédo. Another one, our friends of Ocean. Chairman was seven. Afọ na nínú mẹ́, afọ ìpè náà náà gbé o. Ẹ̀ka wé rírọ, wà wẹ́ sè. Abigele. Honorable Amadi. Bring it down. Network Oyanka. Honorable. Oyiwe fama bu ẹ. Ọkà ayẹlẹ ọgọ kabe ẹdọmẹgẹ Mr. Fred Osadọlọ ọwẹ ni mo wẹdo. Ogbẹsẹ ifridọ awẹra lókè.
Oh, Santana, now the manager, First Page Hotel. 215, 210, 209. Kevin Yamanama Gumede. CSO, Sami Osabodia. Wayawa Wese. Abatado, Unoma, Nipa Garage. Wayawa Wese o. Iwa Wese Bekwe. Obio Sipo. Esami me Weso. Wayawa Wese. I'm just one way. Baba Teo, Abena Loki. P8, catch ready. Now you hear P8, one hour, you hear P8. Abigele. You hear P8. You know, I'm something who did from a word. Mr. Akukwe, or one or some of them. Why was the baby? Abigele, Abigele. Why was the baby? He got one. Go stand up in there. Asaba, commissioner Pejo. We need to come on board. What's the Baba? Abigele. MC, who want to do it? Can also equip. Wayawa Wese. Kevin Yamanama Gumede. Era Loki, commissioner Pejo. Iwa Wese Bekwe. Agagwe na tiere o. Agbere bae. P8. Ọ̀nà òtún díje. Ìyẹn náà fún yàgò mi àrọ̀ bẹ́ẹ̀ náà. Agagwe na tiere o. Prima. Warwese. MC Amasco. Warwese Bekwe. Warwese Bekwe gabi yoma noma kumete. P8 walare 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 walare. Warwese Bekwe. Ibu Warwese Bekwe gabi yoma noma kumete o. P8 mi yagaga. Mika sanu edane prima ni no bi abayado. Prima ni no bi abayado. Prima no bi abayado. Commissioner we ni kumedo. Agawe na tiere o. That's the governor, Mashama of P8. Averado Keme, the commissioner, where he would do. If you are going to go, Freeman, the man of your Bayado, a Makuta, no seven, or where he go to our. If you get to our secretary, what was it? Agawe na tere o. Ọmọ. Ije.
All musicians, get ready. Daddy governor. Daddy governor. What's the papa? Who you come over? Now the president, Prima Obayando, Wayawa Wese, MC, Qualify, get ready. Makuta Prekete, Wayawa Wese, Okanede Kabi, Wayawa Wese, MC, Alas. Ira mega Ojiba Ekenanaria Hua G.O.P.A The Sapler Road Kenera mega de Edosana Wibende Ekonofa Lakie G.O.P.A Oye Mama Hua Wase Papa Yare de Dokwewa Qualified by musician. I say the payment. Then why you go back on the doyo? Was I say oh? Qualified by musician. I say the payment. Then why you go back on the doyo? Was I say oh? Qualified by musician. I say the payment. Then why you go back on the doyo? Was I say oh? Qualified by musician. I say the payment. Then why you go back on the doyo? Was I say oh? Qualified by musician. I say the payment. Then why you go back on the doyo? Was I say oh? Ìjẹ́tùọ́ Adémẹ́lòmíádọ́sà Adémẹ́lòmíádọ́sà Kọ̀míṣánná wẹ̀tọ́ Àgígẹ́wẹ́ Uge jíjẹ́ kẹwẹ́dọ́ àwọn òtún náà kọ́. Wọ̀nyẹ́wọ̀ wọ́n ṣe qualified by musician. Ọwọ́ ẹsẹ̀ bèbè mẹ́, bẹ́ẹ̀ni wọ́n yẹ kó bá dọ́lẹ̀ tó yó. Ó sára sáwọ̀ ẹsẹ̀ o. Ebe si mẹ́gẹ́dẹ́ ra mẹ́, máa tún mẹ́ lórí àdéhùn, kọ̀míṣánná wẹ̀tọ́. Òtàjé máa gbọ́, ìwà ránṣẹ́ bèbè mẹ́ o. Ìsọ̀kẹ̀ mẹ́rin yọ ẹ̀, ìwà ránṣẹ́ bèbè mẹ́ o. Come on, Adémẹ́lòmíádọ́sà. Uno kokotu. Wayawa wese. Makopaki megede rame. Commissioner weto. Makopaki megede baba. Commissioner weto. Otaya bandera. Uwase bebe me. Jolly knockout. Qualified by musician. Ọwọ́ ẹsẹ̀ bèbè mẹ́, bẹ́ẹ̀ni wọ́n yẹ kó bá dọ́lẹ̀ tó yó. Sára sáwọ̀ ẹsẹ̀ o.
lóore. Fire wa wẹ́sẹ̀. Can produce and better better lọ. Wa wẹ́sẹ̀ ògo. Qualified of musician. Ààrẹ tó rú wa o. Musician. Ọmọ náà gbọ̀n. Qualified of musician. Mareve na ro. Tiki 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 tiki. Ẹ̀jẹ̀ ya do sáwọ́ do. Sàyíkì odó olómi. Qualified of musician. Àgàgìrè náà. Àwọn kàrẹ́ lọ kẹjọ èpè ẹ̀kí kì máa yé wa. Ẹ má ṣàtọ̀ òun ẹ̀. Ìpínmọ̀ ni máa ẹ̀ kó fún. Àwọn kàrẹ́ lọ kẹjọ èpè ẹ̀kí máa yé wa. Qualified of musician. Ìrèdè ni màá pé rẹ tó, ìwọ́n ni màá tó. Ẹnu ayé rẹ̀ yọ. Adó sẹ́ di gbé. Ebi nu wẹ̀ ká lọ́ máa wù wẹ̀ ẹ́. Mẹ̀sáre wọ̀ máa yé nẹ. Ọ̀pọ̀ bọ́ máa nú jèrè. Ebi nu wẹ̀ ká lọ́ máa wù wẹ̀ ẹ́. Wẹ̀ káre wọ̀ máa yé nẹ. The Authentic Brothers, Vice President, Qualified Upper Musician. Bring it up, Ago me look at me. Ago me look at me. Ago me look at me. Go on, I know. Ọwọ́ mi ló ń gbé. Ago me look at me. Ọwọ́ mi ló ń gbé. Ago me look at me. Ọwọ́ mi ló ń gbé. Ulamo, Ekita we no. Ọwọ́ mi ló ń gbé. Ago me look at me. Ọwọ́ mi ló ń gbé. Ago me qualify look at me. Ọwọ́ mi ló ń gbé. Osake Makono Ije o. Ọwọ́ mi ló ń gbé. Ago qualify look at me. Ọwọ́ mi ló ń gbé. Usega on ta leto. Ọwọ́ mi ló ń gbé. Eko ga on ta mo pa o. Ọwọ́ mi ló ń gbé. Ogi ma look at me. Ọwọ́ mi ló ń gbé. Ipori ogi ma look at me. Ọwọ́ mi ló ń gbé. Ogi ma look at me. Ọwọ́ mi ló ń gbé. Authentic Brothers. Ọwọ́ mi ló ń gbé. Ogi ma look at me. Ọwọ́ mi ló ń gbé. Ogi ma do agbe o. Ọwọ́ mi ló ń gbé. Osanu dasi ki atwale no mo. Ọwọ́ mi ló ń gbé. Qualify lady. Ọwọ́ mi ló ń gbé. Ogi wa look at me. Ọwọ́ mi ló ń gbé. Èso wẹ́wù wà tó àgbẹ̀ o. Ọwọ́ mi ló ń gbé. Èso wẹ́wù wà tó àgbẹ̀. Ọwọ́ mi ló ń gbé. Ọ̀gì máa lu gàtò. Ọwọ́ mi ló ń gbé. Authentic Brothers. Ọwọ́ mi ló ń gbé. Commissioner no be ṣe o. Ọwọ́ mi ló ń gbé. Wẹ̀gí tẹ̀sẹ̀ má pọ̀. Ọwọ́ mi ló ń gbé. Wà á tọ́nà kúyè jọ́gẹ̀ o. Ọwọ́ mi ló ń gbé. Wà á tọ̀ qualified upper Ọwọ́ mi musician. ló ń gbé. Ọwọ́ mi ló ń gbé. Ọwọ́ mi ló ń gbé. Ebe si n'era mẹ́. Ọwọ́ mi ló ń gbé. Ọ̀gì máa lu gàtò. Ọwọ́ mi ló ń gbé. Ọ̀gì máa lu gàtò. Ọwọ́ mi ló ń gbé. Ọ̀gì máa lu gàtò. Ọwọ́ mi ló ń gbé. Qualified upper musician. Ọwọ́ mi ló ń gbé. Qualified upper musician. Ọwọ́ mi ló ń gbé. Ọ̀gì máa lu gàtò. Ọwọ́ mi ló ń gbé. Ọ̀gì máa lu gàtò. Ọwọ́ mi ló ń gbé. Ìbọn bá bí o. Ìbọn bá ti yó. Ẹ̀yin máa bí o. Ìbọn bá ti yó. Qualify upper musician. Ìbọn bá ti yó. Ẹ̀yin máa bí náà. Ìbọn bá ti yó. Ẹ̀yin máa bí. Ìbọn bá ti yó. Ẹ̀yin máa bí o. Ìbọn bá ti yó. Adé lórí ẹ̀dọ́ Fàṣẹ́rà. Ìbọn bá ti yó. Matthew Adéwẹ̀. Ìbọn bá ti yó. Qualify lady. Ìbọn bá ti yó. Wúwa kí o. Ìbọn bá ti yó. Ẹ̀wù wà ní náà. Ìbọn bá ti yó.
magi. Ibobazio. Ọ̀tẹlẹ̀wò ẹ̀yìn magi o. Ibobazio. Ọ̀tẹlẹ̀wò ẹ̀yìn magi náà. Ibobazio. Ọ̀tẹlẹ̀wò ẹ̀yìn magi o. Ibobazio. Ibobazio ẹ̀yìn magi náà. Ibobazio. Ibobazio ẹ̀yìn magi o. Osame enuwe me yalode. Obuyime enuwe me yalode. Obeni kelwe o emi rapa maume. Obeni kelwe o mate bebamo. Obeni kelwe o mube mi amedenya. Osanera la owe nuye gagba obene. One love floor. Uje kwa wao. Don Pedro. Ambassador Efosa. Wese. Osame enuwe me yalode. Obuyime o enuwe me yalode. One love floor. Obeni kelwe o emi rapa maume. Obeni kelwe o imade ye bebamo. Ambassador Obeni Efosa. kelwe o mube mi amedenya. Osanera la owe nuye gagba obene. Osame o, enuwe me yalode. Abuji me o, enuwe me yalode. Obeni kelwe o, emi rapa maume. Obeni kelwe o, imade ye bebamo. Obeni kelwe o, uwube mi amelenya. Osanera la owe nuye gagba obene. Osame enuwe me yalode. Awese. Obuyime enuwe me yalode. One love Obeni kelwe o emi rapa maume. Obeni kelwe o imade ye bebamo. Uje kwa wao. Obeni kelwe o mube mi amedenya. Osanera la owe nuye gagba obene. Ìrìàjò ní sọmọ ìwí ìbò ẹ̀yìn mẹ́yàrá. Ìrìàjò ní sọmọ ìwí ìbò ẹ̀yìn mẹ́yàrá. Ìmárè náà gbé márè náà mú ìmárè náà bíẹ́. Ìmárè náà gbé márè náà mú ìmárè náà bíẹ́. Ìkọ̀jọ̀wọ́ ẹ̀kọ̀jẹ̀ bí ẹ̀tọ́ ìkọ̀yẹ̀ mẹ́. Ìkọ̀jẹ̀ bí ẹ̀tọ́ ìkọ̀jẹ̀ bí ẹ̀tọ́ ìkọ̀yẹ̀ mẹ́. Ìmọ̀ tó fẹ̀dí ọ kì bí ẹ̀tọ́ mẹ́ kábíyẹ. Kọ̀míṣọ̀nà kiri lábí ẹ̀tọ́ mẹ́ nàkàgbé. Ìmọ̀ tó fẹ̀dí ọ kì bí ẹ̀tọ́ mẹ́ kábíyẹ. Kọ̀míṣọ̀nà kiri lábí ẹ̀tọ́ mẹ́ nàkàgbé. Ọ̀nà ẹ̀dì mẹ́gẹ̀ tó sàdéra gẹ̀ ẹ́ lọ. Ìwọ́n náà ẹ̀dì mẹ́jọ fún ti déra mẹ́ ẹ́ lọ. Osame enuwe me yalode. Sàtúnrọ́ bí wà fò. Obuyime enuwe me yalode. Èyí àfi wèrè ẹ̀. Obeni kelwe o emi rapa maume. Wàyà wà wẹ́sẹ̀. Obeni kelwe o Bíjẹ́ Stephen. imade ye bebamo. Obeni kelwe o mube mi amedenya. Osanera la owe nuye gagba obene. Ìrìàjò ní sọmọ ìwí náà ta mẹ́yàrá. Ìrìàjò ní sọmọ ìwí náà ta mẹ́yàrá. Báàgì náà wà mẹ́rò gbọ́wọ́ wù náà mi ẹ̀rẹ̀ tó. Báàgì náà wà mẹ́rò gbọ́wọ́ wù náà mi ẹ̀rẹ̀ tó. Àyẹ̀kẹ́ nánà bíà kíyàn èké nánà gọ́gọ́. Ẹ̀kẹ́ nánà bíà káyẹ̀kẹ́ nánà gọ́gọ́. Ògbọ́wọ́ wù náà mi ẹ̀rẹ̀ tó. Ògbọ́wọ́ wù náà mi ẹ̀rẹ̀ tó. Òhàmù mẹ́gẹ̀ èrì àgbọ̀n náà tẹ̀yẹ. Òhàmù mẹ́ o gẹ̀ èrì àgbọ̀n náà tẹ̀yẹ. Ùgà ọ̀bọ̀ dégún mọ̀ bọ̀ fi ẹ̀kọ́ ẹ̀wé yẹ. Ùgà òòsà dégún mọ̀ bọ̀ fi ẹ̀kọ́ ẹ̀wé yẹ. Ùgà ọ̀mọ̀ bá bẹ̀ dégún mọ̀ bọ̀ fi ẹ̀kọ́ ẹ̀wé yẹ. Ọ̀nà náà jí mẹ́ta wé yóò sáré ìmẹ̀yàrá. Osame enuwe me yalode. Iye wà lọ́wọ́ wẹ́sẹ̀ o. Obuyime enuwe me yalode. Ee, náà kọ́ ọmọ wẹ́ Obeni pé. kelwe o emi rapa maume. Obeni kelwe o imade ye bebamo. Obeni kelwe o mube mi amedenya. Osanera la owe nuye gagba obene. Ọ̀wẹ́sẹ̀ lọ́sídẹ̀ o. Ọ̀pọ̀ ẹ̀gbẹ́. Anywhere you go there. Anywhere you load Ẹni there. àbùjì rẹ̀ ní mẹ́mẹ́ yà lóde. Anywhere you load there. Láti jẹ́ ẹ̀fọ́sà òwà fò. Anywhere you load there. Orí òwe ọ̀hún òyò. Anywhere you load there. Àwọn ẹgbẹ́ mi kò náà o. Anywhere you load there. Amina abịa egwu na-agị ọgị mụ. Isuse ihe ma kpọ na gụmụ ma kpere abịa. Isuse ihe ma kpọ gụmụ ma kpere jebe. Ebe ga-egi seni ga ya bịa n'iya. Ewu na re. Sokuma aga na abịa egwu na.
iye mege ori mo ye baba o yoma adega na se no aya de mo Wẹ́sẹ̀ o. egega se no aya de mo dega ni na se to sale ba ni aya e mu we ogi wugi mi we gbe ogi wugi mi we gbe o o yara me de loke wa wẹ́sẹ̀ o egega se no aya de mo ogi wugi mi we gbe o commissioner be no ma yageri a ye wẹ́sẹ̀ o ogi come o te ave no ko ogi come si be no ko bo bi awe na kiagere ana kiawo wẹ́sẹ̀ congratulations o saleba no so deye ke no deye instrument na mama we nu do ta yu wa imagbe ohun wa pare we ga wa ri ugo yo no wa imamugo uga ri uro ni igbe wa imamuro ni igbe owi wa ri uda tesa be umi oba ya bi o wa yeye from ugbo to ogwa from ogwa to irua to uromi to ubiaja to egwato eri aganganye o Batari Basel, il sait, et il y a Bakoson, il sait, et il y a et nous nina, il sait, et il y a on ne pas y aller au poisson maintenant, et il y a Bakoson, il sait, et il y a il sait, et il y a oh, merci d'être with instrument. Alors, pas vous pourriez, aïe, nous moquer. Alors, pas vite, aïe, nous down, you mean. Alors, pas vous y mettez, aïe, nous d'accord, rosy. Alors, pas le gamin rosy. Alors, il faut bailler. Aïe, doit avoir commissionnaire, you wow. Nathalie Stanley, Obiya na wadi owa. Diana Babetose, idola wa be monde. Diana Babetose, idola wa be monde. Ototama iyawe yaga yo. Iya yete Stanley, ibegi moto well. Commissioner, area ganga yebe dagbo well. Abete Stanley, ibegi moto well. Maga Babetose, atola wa be monde. Asunori Wagbo, Petron, Ọ̀gápù Ẹgbẹ́ Bàbá, Junior, Ẹ̀sẹ̀nu Mẹ́ Junior, Osaba Kasa Wẹ̀sẹ̀, Bẹ́ẹ̀ni wáyá yá ìlú Yéna, Èrù Wàgbà lọ́ ọ̀gá sùn wà bọ̀ o. Ìsì ìsà o. Ìsì ìsà.